Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tá a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí gba akọgbè. Àporúkọ sinimá yìí ní àṣírí. Àṣírí jẹ́ sinimá àgbéléwò. Àṣírí jẹ́ sinimá kan tí ó ládùn, tí ó lárinrin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù àṣírí tẹ́ ti wo apá kìíní, ẹ rí bó ṣe ládùn tó. Apá kejì rẹ̀ ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Apá kejì sinimá yìí ó ládùn, ó lárinrin. Ẹ má ṣàgbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè rí apá kejì sinimá yìí nígbàkigbà tí ó bá jáde. Ẹ má ṣàgbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí sinimá wa wò. Ẹ ṣé o, a kí yín lọ́pọ̀lọpọ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni tí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Èmi tí yín tòótọ́ o, orúkọ mi ò yípadà, ọmọ aláyọ̀. Lẹ́ẹ̀kan sí, a kí yín lọ́pọ̀lọpọ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni tí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, ẹ má ṣàgbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè wo apá kejì sinimá yìí nígbàkigbà tí ó bá jáde. Ẹ ṣé gan-an ni o.